Irú wàhálà wo wá lè yọ Ọlọ́run? Ta ló tún ń lépa ẹ̀mí Iyabo Ojo àti àwọn ọmọ rẹ̀ báyìí o? Ṣẹyin náà ti gbọ́ bí àwọn amòòkùnṣèkà kan ṣe kọ lẹ́tà ikú ránṣẹ́ sí Iyabo Ojo àti àwọn ọmọ rẹ̀. Orí àdúrà ni àwọn olólùfẹ́ àti alátìlẹ́yìn òṣèrébìnrin ilẹ̀ wa ní Iyabo Alice Ojo tí wọ́n tún máa ń pè ní Queen Mother wà báyìí o. Kódà àwọn ò mú àdúrà yìí ní yẹpẹrẹ rárá, tí wọ́n ní kí Ọlọ́run dáàbò rẹ̀ bo òṣèrébìnrin yìí àti àwọn ọmọ rẹ̀, kí ikú kan má pa wọn, bẹ́ẹ̀ ni àrùn kan kò gbọdọ̀ fi lé wọn ṣe bùgbé. Bẹ́ẹ̀ làwọn kan fún òṣèrébìnrin ní ìmọ̀ràn pé kó kún fún àdúrà ààbò lórí òun àti àwọn ọmọ rẹ̀ kí apá ọ̀tá má bàa ká wọn. Tí ẹ ò bá gbàgbé, bójúmọ́ ṣe ń mọ́ lónìí ni a ti mú ìròyìn kan wá fún yín pé ilé ìtajà òṣèrébìnrin yìí jóná tó sì pàdánù àwọn nǹkan olówó iyebíye. Bí àwọn èèyàn ṣe sì ń bá òṣèré yìí ṣe ìdárò ti ilé oúnjẹ rẹ̀ tó jóná ní dédé agogo 7 alẹ́ ọjọ́ ìṣẹ́gun túsídẹ̀ẹ́ ọjọ́ 8 oṣù kejì ọdún tá a wà yìí, tí ọ̀pọ̀ nǹkan olówó iyebíye sì bá ìjàmbá iná yìí lọ, tí àwọn èèyàn sì ń káàánú rẹ̀ fún eléyìí lọ́wọ́ ni ọmọ rẹ̀ obìnrin tó ṣẹ̀ṣẹ̀ ṣe ìgbéyàwó pẹ̀lú olórin ọmọ orílẹ̀-èdè Tanzania ní Priscilla jáde tó ní ìṣẹ̀lẹ̀ ìjàmbá iná tó ṣẹlẹ̀ sí màmá òun yìí kì í ṣe ojú lásán. Ọmọbìnrin yìí ní àwọn kan ti kóra wọn jọ tí wọ́n sì ti ń lépa ẹ̀mí ìyá òun àti ti àwọn tí àwọn jẹ́ ọmọ rẹ̀. Priscilla ní àwọn kan mọ̀ọ́mọ̀ ṣe lókù òru ni tí àwọn ò pariwo rẹ̀ síta, nítorí ní ọjọ́ 24 oṣù karùn-ún ọdún tá a wà yìí tí àwọn múra àṣekágbá ìgbéyàwó òun tó wáyé ní orílẹ̀-èdè Tanzania ní àwọn kan ti mú ìwé kan wá sí ilé ìtajà ìyá òun tó jóná yìí. Ohun tí wọ́n sì kọ sínú ìwé náà bani lẹ́rù gidigidi, nítorí níṣe ni wọ́n dúnkokò mọ́ ẹ̀mí òun àti ti ìyá òun, tí wọ́n sì ń sa gbogbo ipá wọn láti da ìgbéyàwó tí òun ṣẹ̀ṣẹ̀ ṣe yìí rú. Ṣùgbọ́n Ọlọ́run kò gbà wọ́n láàyè. Nínú àtẹ̀jáde kan tí ọmọbìnrin yìí gbé jáde sórí ìkànnì ayélujára rẹ̀ tí kò tí ì sẹ́ni tó mọ ẹni tó kọ di bí a ṣe ń sọ̀rọ̀ yìí ni wọ́n ti sọ pé ó fi ẹnìkan sínú hílàhílo, ìwọ sì wà níta, ò ń jẹ̀gbádùn, ó tún fọmọ fọkàn àbí? Ó mà láyà o. Ó lè mórí bọ́ láàrin oṣù 3 sí àsìkò tá a wà yìí nítorí a wà níta tá a sì ń sọ ẹni tọwọ́ tẹsẹ̀. Máa ṣọ́ra o. A máa sọ ìgbéyàwó ọmọ rẹ̀ yìí dìdàkudà, a sì máa da gbogbo rẹ̀ rú yàmàyàmà. Ọmọ rẹ̀ obìnrin yẹn kò ní gbádùn ìgbéyàwó rẹ̀ yìí. Ṣebí gbogbo wa la wà níbẹ̀ lọ́jọ́ ìgbéyàwó náà. Ìwọ máa wò ó máa ríran wò. Àwa ẹgbẹ́ tí inú wa kò dùn sí ọ ló fi ìwé ìránṣẹ́. Báyìí ni àwọn ẹgbẹ́ kan tó ń gbé ní òkùnkùn tafà sínú ìmọ́lẹ̀ ṣe fi ìwé ìránṣẹ́ sí Iyabo Ojo ní ilé ìgbafẹ́ rẹ̀ tó jóná láìpẹ́ yìí. Nínú ọ̀rọ̀ tó kọ sábẹ́ àtẹ̀jáde yìí, Priscilla ní ó ṣe ní láàánú pé lọ́jọ́ 24 oṣù karùn-ún ni wọ́n mú àtẹ̀jíṣẹ́ yìí wá sí ọ́fíìsì ìyá mi. Ọ́fíìsì rẹ̀ kan náà tó jóná lánàá yìí, tá a bá sì ní ká so ojú abẹ níkò. Ìwé tí wọ́n kọ yìí jẹ́ ìdúkokò mọ́ ẹ̀mí ẹni àti ọgbọ́n láti da JP 2025 rú. Ṣùgbọ́n adùn gbogbo eléyìí ni pé màmá mi ti wà lọ́nà Tanzania fún ìgbéyàwó mi tí kò sì ní àǹfààní láti ka ìwé ìdúnkokò láti gba ẹ̀mí ẹni yìí títí tó fi padà dé. A sì máa padà mọ ojú ẹni tó múwé yìí wá, tá a sì máa fi hàn gbogbo èèyàn àti àwọn ọlọ́pàá tí àsìkò náà bá tó. Bó tilẹ̀ jẹ́ pé a ti túbọ̀ fi kún ẹ̀rọ asòfófó tó wà ní ọ́fíìsì àti ilé ìyá mi. Ìṣẹ̀lẹ̀ burúkú tó ṣẹlẹ̀ lánàá ọjọ́ 8 oṣù kejì ọdún 2025 jẹ́ plan B, ìyẹn ìmọ̀ àti ìgbésẹ̀ wọn ẹlẹ́ẹ̀kejì lẹ́yìn ìgbà tí ìmọ̀ wọn àkọ́kọ́ láti da ìgbéyàwó mi rú kò wá sí ìmúṣẹ, tí wọ́n sì bá ìjákulẹ̀ tó ti ní lójú pàdé. Tá a bá wo ohun tí wọ́n kọ sínú àtẹ̀jíṣẹ́ náà dáadáa, wọ́n ní láàrin oṣù 3 sí àsìkò tá a wà yìí, àwọn yóò máa sọ wa ní tọwọ́ tẹsẹ̀ kiri ni. Ìyàlẹ́nu ńlá ló jẹ́ fún mi pé ilé-iṣẹ́ tí ìyá mi ti ń lò fún ọdún 8, eléyìí jinlẹ̀ gan ni o. Bó tilẹ̀ jẹ́ pé àwọn ìbéèrè tó pọ̀ ló ń bẹ̀bẹ̀ fún èsì àti ìwádìí, ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ti ṣẹlẹ̀ tó jẹ́ pé mi ò lè sọ̀rọ̀ nípa wọn níbí. Ṣùgbọ́n mo kàn fẹ́ fi síta kẹ́ ẹ mọ̀ pé ẹ ò lè pa ìyá mi lẹ́nu mọ́ pẹ̀lú gbogbo ìdúkokò mọ́ni àti àwọn ìwà ọ̀daràn yìí. Ọlọ́run lágbára ju gbogbo ìwà ìkà lọ, àsìkò sì máa ṣàfihàn òtítọ́. Báyìí ni ọmọbìnrin kan ṣoṣo tí Iyabo Ojo bí yìí ṣe ṣàlàyé, tó sì ní ilé-iṣẹ́ ìyá òun tó jó yìí ní ọwọ́ kan ìkà nínú, tí àwọn èèyàn sì ń sọ pé kí Iyabo Ojo má fi ọwọ́ yẹpẹrẹ mú ọ̀rọ̀ yìí rárá o. Wọ́n ní ó ní láti ṣọ́ ara rẹ̀, kó mọ irú ìrìn tí yóò máa rìn àti ibi tí yóò máa rìn sí àti àwọn tí yóò máa bá ṣe pọ̀ tàbí àwọn tí yóò gbà láyè sí sàkání rẹ̀, nítorí gbogbo aláǹgbá ló dakùn délẹ̀, kò sì sẹ́ni tó mọ èyí tí ń run. Àwọn nǹkan tiẹ̀ ní látìgbà tí wọ́n ti fi lẹ́tà ìránṣẹ́ sí ló yẹ kó ti ké gbàjarè síta, nítorí ọ̀rọ̀ náà ti ń di eégún àtiró wọlé èèyàn àtiró jáde. Wọ́n ní ta ni ò mọ̀ pé eégún àtiró tó wọlé ní èèyàn àtiró tó jáde, táwọn kan sì ń sọ pé bí kò ṣe pariwo síta yìí ló dáa, nítorí ó ṣeé ṣe kó jẹ́ pé nǹkan tí àwọn oníṣẹ́ ńlá bí yìí ń wá nìyẹn, àti pé tó bá jẹ́ pé ìgbà tó ti gba ìwé yìí ló ti ké gbàjarè síta, àwọn kan lè máa sọ pé irọ́ ńlá ló ń pa. Wọ́n tiẹ̀ lè ní òun ló kọ fúnra ara rẹ̀ tó kàn fẹ́ kí àwọn èèyàn máa sọ̀rọ̀ nípa òun. Ṣùgbọ́n ní báyìí
báyìí gbogbo èèyàn ló ti mọ̀ pé àwọn nǹkan ti ń lépa ẹ̀mí òṣèré yìí àti àwọn ọmọ rẹ̀. Bá a ṣe ń sọ̀rọ̀ yìí ọ̀pọ̀ èèyàn ló ti ń kún fún àdúrà fún òṣèré yìí pé kí aburú kankan má ṣe ṣe òun àti àwọn ọmọ rẹ̀, tí àwọn kan sì ń fi èpè ràbàǹdẹ̀ ránṣẹ́ sí àwọn tó ṣiṣẹ́ ńlá bí yìí.